Zara ló kọ́ mi. Zara. Kí ni ìdí tí wọ́n fi ń lé ẹ? Where? Olè tó jà yẹn, nǹkan tó lọ jí yẹn, èmi láìkí ẹ, mo láìkí ẹ gan. Kí nìdí tó fi jalè? Ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Èmi náà ti rí pọ̀rọ̀ pọ̀ ń bẹ gan. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Gbogbo ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ yẹn èmi lè máa láìkí ẹ. Ṣùgbọ́n olè tó jà yẹn èmi láìkí ẹ gan. Nígbà tí mo mú ẹ dénú lé, mo rí pé òun wo gbogbo òkè, òun wo gbogbo ẹ káàkiri, òun wo gbogbo ẹ kiri, ó láìkí bí ìyá ẹ lẹ́nu. Ṣé ibi tó ń wo yẹn àti ibi tó jókòó sí yẹn? Ẹ̀jẹ̀ ènìyàn lèmi fi dá gbogbo ẹ mú. Mo fi kó gbogbo ẹ jọ. Ṣé ibi tí mo ń wò yìí? Ọmọ ìṣù ni mí o. Olè ni mò ń jà o. Tí bá ti rí ènìyàn tó ń jalè, mo máa fẹ́ràn ẹ̀. Mo láìkí ẹ̀ gan dúró mo lè jà. Mo láìkí ẹ̀ máa jalè. Èmi ti béèrè orúkọ tiẹ̀. O ti sọ orúkọ tiẹ̀ fún mi. My name is Scorpion. Scorpion. Irọ́. Kí ló bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn bàbá? Abi wetin be this one now? Be this one now? Jiro. Relax. Relax. Bàbá. Ewúrẹ́ tún wọlé tí ó kàgò, ó dẹran àbúso. Bàbá, àgùntàn tó wọlé tí ó kàgbò, yẹn náà dẹran àmúṣe yá. I don't understand. Listen. You all listen. With all these years you guys have been with me, I can just go far. Now bring one Ogberi into the building. Go possible. Waiting they do you guys. How dare you try to play upon my intelligence here?
You guys have been with me for like decades, like years. Have you ever seen me link into the street and bring Ogberi on this platform? No. No way. Yes! Don't doubt my move. This is Zara. Train our boys, meaning. Now I want to train you. Now we stick to that. Now we can G phone, can jump on. But you want to hit, you want to go for a major project. First and foremost, and to have a big modern, I'm a ship to a gesture. So to have a gesture, we should buy a V shape, like. Do it. V shape. Should be V. That's it. You always have a V shape if you want to stand. Do you understand? So that by the time to buy Dubai, Chibai, can be over straight Konilo, or bend over by. So Tipa Mama, that's all the culture. I probably should buy Dubai. I dodge by. The same time applicable to gunshot. So what is Shibai? So yeah, Tipa Mama, to buy dodge by. So I flew away. But to buy no bye, to buy dodge by, to buy hit here, to buy dodge here, you only balaya. You get it? Yes, V shape man wow. Enter to have any bon, mama come out lori V shape. I'm a balance here. So here, good. Love for me ni pistol here. That is pistol. Okay, not pay pistol. You say we are doing the V shape. So the V shape, this is it. The name I bend. Note, àwọn wèrè tá a máa ń yìn bọ̀ àwọn ọjọ́ tó máa ń lé wa kiri bọ́n ṣe máa ń dìbò tí wọ́n mú rè. But àwọn àti wa bá ṣe máa ń wà rè. You have to bend it. When you bend it, wọ́n ti bend ẹ̀ báyẹn. Pa! Ṣé o pé o dọ̀jì ẹ̀? O lè dọ̀jì ẹ̀ kó lọ báyìí bọ̀ o ní dọ̀jì ẹ̀ kó bá ọmọ àbábí. You get it? Ó yá gbà. Wá wò ó kọjú báyìí. Kọjú ẹ̀ báyìí. O ṣe wà kórìí ẹ̀ la fẹ́ lò. Ṣé ti ẹ̀ máa wò mí o? Ṣé ti rí? Pa! Ṣé ti rí? Pa! Mo kàn fi ṣe sample fún ẹni o. Wàá ṣe báyìí. Bẹ́ẹ̀! Ó yá máa wò máa yín sí o. Àwa oyin nǹkan ti ṣe bó ṣe lábẹ́ yẹn lọ. You get it? Yes, boss. So I want you to do the same. Now I will. Look. Now go straight. Straight. Wá bend it. Fẹ́lẹ́ ilẹ̀. Má jẹ́ kó mọ ẹ lára. Ẹ̀kọ́ kan gbà mí ò ní lè délé mu. Àdáhùn sára wèrè. Wèrè kò bá jábọ̀ ni. Ṣé o ti yí ẹ? Yes, boss. Let's go. Orí ẹ̀ náà ni kò target. Let's go. Go. Ṣùgbọ́n ní sì tó ṣe ní irú nǹkan tó ń ṣe yìí. The fact is that ìgbà tó lọ jí nǹkan tó jí tó lé ẹ tí mo mú ẹ yẹn. Ẹni tó ní kíní yẹn ó kí á fún. Hard mind ló ní kò sí ètò kan ẹ tó fẹ́ yìn gan kò sí ètò kan ẹ pa ẹ̀. Ṣé o ti yí ẹ? O ti gẹ́ ẹ̀ tiẹ̀ bá yẹn. Ó yá da ilé ìpadà kó fún mi ní big one yẹn. Fast. Mo ní kàn fẹ́ sáré ṣe. Good. Ṣorí lè tó wà lọ́wọ́ mi yìí ó póríṣiríṣi. You understand me? Ìbọn ńlá kan báyìí wà tó ń pè ní jandon. Ìkan wà tó ń pè ní D419 lélẹ̀. Ìkan tó wà tó ń pè ní AK-47. Màmá kọ yóò pé bí 16 báyẹn. You understand? Ìkan wà kọ D5, ìkan D1, ìkan D15. Tó yẹ pé ìkan wà tó yẹ pé D1 yẹn kọ pé ṣẹ̀kẹ́ ni. Òbí ló ti máa fà á. Ṣẹ̀kẹ́ wà gbọ́ gbáà. Bọ̀ eléyìí ń sìn. You understand me? D1419 náà ń pè lè. D419 náà ń pè lè. Yeah! So bó ṣe máa ṣe rè. Wàá ti pé nǹkan tí mo kọ́ ìfarabalẹ̀ tí mo fẹ́ pa MB ni so nǹkan tí mo fẹ́ ṣe ń sìn pé wàá rí pé bó ṣe wà yìí lẹ́ẹ̀kan mo sọ pé kò ṣe pistol ẹ̀ kò bend ẹ̀ báyìí eléyìí ń sìn wàá rí pé òyìnbó ti ṣe ibi ló máa wò ṣọ pé lè bend ṣe understand so tó bá wo bí ibi ní ìsàlẹ̀ wàá fi target ọ̀tá ẹ̀ wàá kàn dá lóhùn ní erùpẹ̀ so for the fact pé ṣe yẹn lẹ́ẹ̀kan now ó yá mo fẹ́ kó wá jù trigger rẹ̀ eléyìí ni kò ibi ló ti pay ẹ jù. Irọ́ wọn ń ṣe báyìí wọ́n máa gbé sókè ni wàá wá fi
pa ojú kan wàá fi ojú kan ṣe ṣó ti yẹ wàá sáìtì bí orí ẹ̀yẹn pẹ̀lú òrùngbọ̀n yẹn ó yá dá kínní yẹn lóhùn. Go. Zara wàá ṣe lọ́wọ́ ogun sí ìwọ̀n tó máa ṣẹlẹ̀ that is the situation but any time bá fẹ́ yìnbọn ó dẹ̀ fẹ́ ṣe báyìí lásán make sure kò ṣe báyìí bí o ṣe máa tó máa ṣe báyìí. Guys, for the project we have today, filling station is our hit. Immediately our target drives him. You follow. You strike. You owó ni kò gbé. Ìwọ be at alert. Èmi mo ti wà ní steering. Gbà. Ìjà fún ìdẹ̀bọ̀ ní mọ́tò mi. No darling, we have just 2 minutes 30 seconds for the hit. Do you understand? Yes, boss. Cleared. Yes, boss. Movement, no darling. Anybody, take it! Where's the money? Where's the money? You move it! Where's that? Police! Ronaldo! Take the key! Where's the money? Àti bí pàápàá ṣé bí mo ti sọ fún yín pé orí dá jáde tó bá fẹ́ jáde. Jáde àwọn èèyàn lè tẹ̀lé wa jáde ẹ pé mi àtàwọn ọ̀rẹ́ mi ni. Ìsájà kò jẹ́ kíkọ́ náà wọn boys mi kó tẹ̀lé ọ́ kó má kó nù lé. You guys. Yes, boss. Anytime tó bá fẹ́ kó nù lé make sure pé ìkànnì yín tẹ̀lé. 8 to 1 years, boss. Ẹ ti gbọ́. Ọ̀sán ọmọ bí mo ṣe jẹ́ nínú yìí náà mi ò dẹ̀ ní fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sí kó ṣẹlẹ̀ sí ẹ àbí kó ṣẹlẹ̀ sí kejì ẹ̀yin méjì tẹ̀tẹ̀ wà lọ́wọ́ mi nìyẹn. Dádì kòkò lè ṣe wáyé. Shut that your little mouth. So mi ò lè sọ ọ̀kan fún ẹ kó dẹ̀ sí. Are you stupid? Mo sọ pé tó bá fẹ́ jáde ìgbé kò jẹ́ kíkan náà boys mi máa tẹ̀lé ojúlá alákàn fi ń ṣọ́rí náà ojúlá alákàn fi ń ṣọ́rí
What's the problem with you? I know what you do. Hey, no problem. Yeah, no trouble. I'm not there for you, Eddie. Hello? Don't tell me that. Kí ló ń sọ lẹ́nu tí ó dùn? Hey, look here. Èyí tájá fi ń bọ́mọ ìṣeré. Òun náà ló máa fi ń jẹjẹ o. Ọjà mi ò gbọ́dọ̀ dín. 1 kilo ló gbà kúrò ń bí. 1 kilo. Kọ́kọ́rọ́ kan. So tó bá padà bọ̀, owó mi gbọ́dọ̀ pé. S. Wàá mọ̀ mí. Ó kàn rí mi ni ò mọ̀ mí. O máa rí the other side of me. Wọ́n jẹ́ kọjá mi máa pè. Kó lọ ní fóònù fún mi. Idiot. Hey, look here. Tí Sam bá fi wá síbí, tówó mi bá di 1 naira, ẹ bá mi tì mọ́ tọ́lẹ̀tì. Àwa àjẹ́ tí ẹ ti gbogbo ọ̀dà mọ̀, Tuwálé, Kábàtà, olórí oko, nọ́mbà 1, ìjọba. Túnjí lára tó bá ti dé ọjà òní pépè bàbá ọ̀bí ayáyá rẹ̀. Èṣìṣẹ́ òbí ràn bàbá ọ̀dọ̀ bàbá bẹ́ẹ̀ sí ọ̀dọ̀ níbẹ̀. Tàskì kò tó kú òǹbí. Ó wá sọ pé ọjà ti tèmi ò pé. Níbo bàbá ń bínú, bàbá lè fi ẹ̀. Àgbà kí ló ṣẹlẹ̀? Get up! Get down! Get down! Get down! Ìbéèyàn ní yẹn jíjẹ jáde sí mi, ó ti wọ́n fẹ́ bọ̀. Ẹ bọ́ síta tì mí. Fucking bastard. Get the baby for me! I'm fucking the job! Gbogbo ẹni tó pa Scorpion tó jẹ́ aláṣọ dúdú máa rí i pé gbogbo yín ni máa pa. Tí ò ní kú ẹyọ kan. Láti wo? Orúkọ mi ni Zara láti ọ̀dọ̀ Scorpion. Látọ̀dọ̀ Scorpion. Bẹ́ẹ̀ni. Ọmọ mi dáadáa sí ní Scorpion. Scorpion, bàbá.
iṣẹ́ tó rán òkò ti jẹ́ fẹ́yẹ ìtọ́ ọ̀ràn ọ̀fà mi mo ti bọ́ jẹ́ fámọ́tẹ́kùn gbogbo iṣẹ́ rẹ pátápátá ni mo ti ṣe tí ò kù síbi kankan èmi ò dégbódéwé ò débi ìdádẹ́kun mo pẹ́ lógun títí mo dé fún ìbọn bí n bá sọ pé iná ń jó lórí omi pé ń lọ rè kéwù ẹ̀ wá lẹ́yìn ìgbà tí mo ti á parí gbogbo iṣẹ́ sí ọlá pátápátá èèwọ̀ kan ṣoṣo tí mo fẹ́ kó musa lóògùn rẹ o njọ́ méke bá mulẹ̀ kì í mọ̀ njọ́ bá dalẹ̀ ni ó tó máa ro sẹ́tì ilẹ̀ fi hàn ṣe ó ti dìbò fún ọ látòní lọ tó bá takòkò tó ti múra tán pọ̀ ń lọ ṣiṣẹ́ rẹ tó ń ṣe ìwọ mẹ́ta kan bẹ tí wọ́n kà fún ọ gbọ́dọ̀ dédìí ẹ̀ mo gbọ́ yín bàbá bọ́ ọ bá dédìí ẹ̀ ilé irú sùngi ọ gbọ́dọ̀ jẹ yín àbọ̀ odidi ẹyẹ lọ gbọ́dọ̀ máa jẹ ọ gbọ́dọ̀ bá yàn pẹ́yìn jẹ ọ gbọ́dọ̀ lájọṣepọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ kankan tó bá tásìkò tó lò kó ṣe rẹ̀ ìkẹta ni wípé ọ gbọ́dọ̀ súfèé tó bá di àmọ́ra tán tó ń lọ ọ gbọ́dọ̀ súfèé o ọ gbọ́dọ̀ súfèé ọ gbọ́dọ̀ bó bẹ́ẹ̀ lájọṣepọ̀ o sì gbọ́dọ̀ jẹ yín àbọ̀ èèwọ̀ ni scorpion jẹ tí ìbá ṣe èèwọ̀ tí scorpion jẹ apá wọn ni wọn ìkagi oko apá àtẹ́lẹsẹ̀ kì í kálẹ̀ ògùnmọ̀ nígbàkú òrókò ògìrò nígbàkú ẹ̀mí àmọ́ ṣé kò wá sí. bàbá mo fẹ́ di alágbára mo fẹ́ ní agbára ju scorpion lọ mo fẹ́ kẹ́ sọ mí di igi àràbà tí pààyè ò lè ká. bó kó jẹ́ pé bí wọ́n bá ti gbé bẹ́ẹ̀ wéléwé tí irú ààyè tó bá lọ́mọ yìí lóye tí wọ́n mọ scorpion náà ni ọ àmọ́ obìnrin àtẹ̀yìn tọmọ ní ọ. gbogbo ẹni sọ o tó bá jẹ́ ilé tí mò ń bẹ ṣe yà jẹ́ pé mo ń bẹ̀ ó mọ̀ mí lánàá kó tó lè ní o dẹ̀ mọ̀ nǹkan tí mo lè ṣe èmi gangan tí mo wà nínú ilé ara mi tí mo ń tẹ́lù bára mi ṣó o mọ̀ mi ni Alhaji Gold ló ń bẹ̀ sọ̀rọ̀ sọ́ọ́dà tí o ṣe àbá gbogbo ẹni sọ àbọ̀dẹ̀ líle you are very stupid for telling me that. So mo ti wá di ẹni ìwọ́lẹ̀ níwájú yín èmi ògògó sùn ọ ṣe bí mo ti kú ìgàn ọmọdé ọmọ afígèlèjà màá pa gbogbo wọn ẹ màá pa ọmọdé yín màá pa àgbàlagbà lẹ́yìn màá pa ìyàwó ẹ màá pa gbogbo ẹ who are you sorry tó kókó lórí fóònù fún mi yes ẹ pa Richard kí lọ́la tó mú. alọ́lákadé fáwọn ní ajẹgbọ́dọ̀ dàgbà àyíṣàtì kẹlọ́pàá àdìfọwọ́ àgàmọ́lá kẹmọ ìwòrò rẹ̀ gbẹ́gun ògùn ní babaláwo njẹ́ egun bá na babaláwo ń jọ̀nà lásán rẹ̀ gbiná. Zara ó ti kú olóbìnrin lónìí o ọ̀dọ́kùnrin agbára yóò ní ká ọ agbára ọ̀tá ò ní ká ọ igi búkú kọjú gbó sunkún ló kọ ọ̀bọ òrí náà gbàgbé lóko tí wọ́n pè ẹ̀tù aramọ̀ndòkò tó ti nú egboro ọ̀bọ jáde lóko tí wọ́n pè àyà òkú lẹ́lẹ́jà àtàyè wò ní gborí àtẹ apá yóò ní ká ọ apá oṣó lẹ̀ yóò ní ká ọ apá alẹ́bọ lóògùn lẹ̀ yóò ní ká ọ apá àjẹ lẹ̀ yóò ní ká ọ bọ́ ọ bá ti ń lọ báyìí kọ́ ọmọ bọ́ re wàyún re wà bọ́ re wàyún re wà bọ́ re ológìnní bá gòkè àjà ojú rẹ̀ tó lé ojú rẹ̀ tó kó ní ẹ̀yìn ológìnní ò ní kanlẹ̀ bọ́wọ́ rẹ̀ bá já para Zara ó kú olóbìnrin lónìí ọ̀dọ́kùnrin 13 torí o ti ṣe gudugudu méje kò ṣe yàyà mẹ́fà apá ọ̀tá ò ní ká ọ igi búkú kọjú gbósùkú lóko tí a pè bọ òrìnà gbàgbé lóko tí wọ́n pe ẹ̀tù àràmọ̀ǹdò kò tó ti nú egboro bọ́ jáde lórúkọ tí wọ́n pe àyà òkú lẹ́lẹ́jà àtàyè kú òní gborí àtẹ bí wọ́n bá dojú bọ̀kọ́ ọkọ̀ ọmọ gbọ̀dà nù èmi ni mo sọ bẹ́ẹ̀ alábàálọ́lá sí àpàṣẹ sọ̀rọ̀ àbátalágẹ má bá dá lóṣù kì í gbà eégún òní yẹ jẹun yàmà gbogbo ní kékeré rẹ ọmọ rẹ
tó ní tolúwo fún ẹ̀ ní kejì gbọ́nà àbámọ́dá kan ò ní dá ti ọmọ sẹ́ ọ̀sẹ̀ tó rọ̀ sí ní dá ti ọmọ gbà ó ọ̀yá yìnbọn ìṣọ́ ó tó ọba níbẹ̀ yìnbọn yìnbọn. sọ̀rọ̀ Zara Aika udo kodo 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 ṣe gbogbo bẹ́ẹ̀ bọ́lẹ̀ jàre gbogbo bọ́lẹ̀ ọ̀dà ìṣe ń gbà ní kù. ayé ẹ̀fẹ́ bá jẹ̀ ní ojú ga sí wa. èyí ti ká sí ọ ilé ẹjọ́. kò ní tí a bá wọ tó bá mi wẹ̀ dàgbà tó ti yá wẹrẹ ni. owó ṣe é ṣe. àwọn máa ń ṣe ẹgbẹ́ tó wà lórí ẹ̀ ló máa ń ṣe é wà yìí. gómìnà ẹ̀ náà níbo lẹ ti rí pákó tẹ fi wá àtẹ̀mọ́. ìwé ẹ dábọ̀ ìwé wò ni ẹ̀ wá lákó pákó dání. ẹ dábọ̀ ìlú òun náà. Cleto musmoliwa. Yalaje. Ala ko gun lo bi gan ni. Kani kò sí báyìí na ba jọ wáyé báyìí ni. Sori iṣẹ́ tí mo fẹ́ gbé fún yín. Mi ò fẹ́ fuck up mighty. Mi ò fẹ́ fuck up torí pé o mọ̀ mi o mọ̀ tí mo lè ṣe o. Yalaje o lo ni ja iru e. A máa lọ ṣiṣẹ́ a máa lọ ma bo ti wa. Ẹ̀dọ̀ ma di wa lọ́dọ̀ ma pa ye dànù ni. Àṣà pé Yalaje. Ṣé ro mele te wo yìí. Iná ni. Baba club burúkú ni. Mami. Small àti mighty ó ti pẹ́ tán tí mọ̀ mi tí mo ti ń bá wọn ṣiṣẹ́ gidi ṣé mo ṣe wà yìí èmi ò ń ṣe àwọn smellos job o clean job lèmi máa ń gbé jáde fún wọn. màmá àyẹ̀wò dà pípa ni wọ́n tó bá ṣẹ́ ní fọkọ̀pù náà tó bá fọkọ̀pù máa tì fọkọ̀pù wọn ni. fi ọkùnrin balẹ̀ kúnrin fi ọkùnrin balẹ̀ náà tún láòdì ẹ̀ ni. fílẹ̀ jẹ́ kó fọkọ̀pù náà. ó ti yé ṣe wá àwọn àfáwọn méjèèjì. Dẹ́kun! Wà á tẹ́tà lè ajé gbọ́ pé ní wá kú ẹ. Anyway, tó bá wà mí lọ, wọ́n fi lójú kú fọ́kọ́ ọ̀. Má lọ bá wọ bẹ lọ. Yàlájẹ́ ti wá. Owó lè yẹ ọ̀rẹ́ lá. Ewé àjànà fún mi. Ọ̀rẹ́ èèyàn ni wọ ìwọ ló yẹ kó máa pè ní àfúnni lóúnjẹ má wo bẹ tí dì bá wọlé èmi náà ṣe kí ni mo pọn láńbẹ wà mí kò tó ṣẹlẹ̀ dì kan wà lọ́wọ́ mi tó ń bọ̀
jẹ́ kí n gbọ́. tó bá wọlé bẹ̀m̀bẹ̀ aṣọ kútùkù àrù wo fọkànbalẹ̀. ọ̀rẹ́ tó bá mọ nǹkan tí ó ń ṣe mí báyìí inú mi ò dùn o observe ni tá a jókòó sí ibà ẹ̀ ní àtàárọ̀ mo jẹ́ mí sí ẹyọ kan tí màá ti pa gbogbo lẹ́rẹ́. ó máa ń wáyé bẹ́ẹ̀ máa kó. ìwọ notice ni ọ̀rẹ́ wa yìí Alhaji Gold a máa ṣe business òun nìkan a máa dá kówó a máa dá ná òun àtàwọn boys ẹ̀ ẹnìkan ò kí ń jẹ́ kí lu fẹ́ bẹ́ẹ̀ ni pé kí àwa nǹkan ṣe sí ni o. bá a mú nǹkan tó mẹ́lẹ̀ mímọ́ mú wa. kò sí wàhálà bàbá ọ̀sọ́ọ́lì. ọ̀rẹ́ wa a lè máa ṣiṣẹ́ fún ẹnìkan ṣe o mi ò lè máa ṣiṣẹ́ fún anybody ṣe rárá báyìí in fact ó yẹ kí àwa nǹkan ṣe sí o ọ̀rọ̀ máa yàn. àwa wà kàn ṣe sí. ó yẹ ká wà nǹkan. ó dà bẹ́ẹ̀ á jẹ́ pé nǹkan tó wà lọ́kàn tèmi ló wà lọ́kàn tiẹ̀ nìyẹn èmi náà ti ní máì tẹ́lẹ̀. o ti rò tẹ́lẹ̀ o wá sọ fún mi. ìwọ náà wò àwọn mẹ́ta à ń ṣe business tí owó bá dé Gold àtàwọn ọmọ ẹ̀ ló máa kó 90%. kí ni 10% fẹ́ ṣe fúláàrin àwọn méjì. we have our own life to live. we need to do something. àbíká. má dà ṣe bẹ́ẹ̀ já lọ sílé ẹ̀ já mójú ajé kò ní sọ já kájẹ́ kó mọ̀ wípé inú wa ò dùn a ò lè gbá mọ́. Alhaji Gold tí a bá sọ̀rọ̀ a kò fẹ́ sọ̀rọ̀ ni o a kàn ṣiṣẹ́ àrówó kí ló ṣẹlẹ̀ ìwọ àtàwọn tí bọ́ọ̀lì ṣe ẹ̀kọ́ ń pa kan ṣiṣẹ́ fún yín ni ẹ̀kọ́ dánáwó ọ̀rẹ́ ó tọ́ ló sọ̀rọ̀ wo Alhaji Gold ó tọ́ ló sọ a lè sọ̀rọ̀ ká kú síbẹ̀ kì í ṣe pé àwọn ọmọọta lè ṣe o ọjọ́ ìyàtọ̀ wò mọ́ yín lára tó bàjẹ́ bẹ́ẹ̀ á yọ kúrò owó là ń sọ ìnáwó. ó rí kú nígbà tó bá jówó kọ́ ẹ wá àdàbà ń pò gidi bí ẹni bẹ́ẹ̀ yẹlé ògbọ́ ẹyẹlé gbọ́ títí ni ló ń tì ní kí ni ìṣòro yín kí ni problem yín ẹ mà láyà gan ẹ wọnú ilé mi wá ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ lé mi lórí ẹ wò ó dàbẹ́ ní pé ẹ fẹ́ gbóhùn ra yín ẹ wò ó ẹ má ṣe nǹkan tí Tinubu ṣe tó fi pa lórí ẹ má ṣe nǹkan tí Àkàlàmàgbò ṣe tó fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn tẹ bá trespass kọjá yìí ẹ ní délé léni ìlú ẹ mú wájú ẹ tẹ wá ní ẹ mà láyà gan o lẹ́yìn ìgbà tí mo tún yìí ṣe tán ẹ wá ń jẹ owó iṣẹ́ lẹ́yìn iṣẹ́ ìwòrìwò lórí èèlò ni contribution yẹn sí gbogbo ẹrù tó ń jáde gbogbo ẹrù tó ń jáde látọ̀dọ̀ wa èèlò ló ń fi ilẹ̀ stupid man èèlò ni owó ta fẹ́ pín what's your problem ẹ wo ẹ̀yin guys bossman tí n bá gbọ́ pẹ́kẹ́ látẹnu wọn ẹ dà mọ́ bolẹ̀ kó. ṣe ti gbọ́ àti pé ìkìlọ̀ kan ń bẹ ṣùgbọ́n tá à ń sọ ó ní agídí gan ó lágídí o wàhálà ikú ṣẹlẹ̀. mo sin agídí yẹn dànù ó ní agídí lójú bọ. wetin you dey talk for mouth sef stop it just stop that shit kí ló bí bàbá yẹn kan agídí lójú bọ sórí àwọn tó we are professional killers this is what we do for a living tàbí bá fi lé àwọn wa lọ́wọ́ ṣóyẹ tí a bá ti sọ̀rọ̀ pé ìbọn wà nílẹ̀ má máa sọ pé ọkọ ni agídí mọ́ ṣé kò ní mo sọ ẹ ti yẹ báyẹn that is it. adínú lówó lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n èmi ọmọ ẹ̀ ní oògùn
níwájú èmi Zara. Èmi Zara kílà ní ẹnìkan sọ pé ó ní agídí. Ní ọjọ́ náà tí ìyá mi bá jáde nítorí owó wàá yìnbọn pa ni. Owó mi wà ní ṣe ti gbọ́. Tẹ bá jọ ń gbé ẹ má jọ ń gbé o. Ọdẹ mi máa sọ. Hey guys, good news. Ẹ fi mi sílẹ̀, bàbá yín ni mi. Small. Ẹ̀rí pé ẹ̀kọ́ èmi lẹ wá ká mọ́lé tẹ́ ẹ̀ bá gbúrò mi ṣé ẹ̀ mọ̀ mi ni tẹ́ ẹ̀ bá mọ̀ mi ṣé ẹ̀ gbúrò mi ni. táǹtà lọ ni. ẹ wá gbójú ẹ gbáyà ẹ wọlé tọkì ní ń wá màá wá jẹ́ kí gbogbo yín pátápátá màá jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó ń jẹ́ káàdì ẹ̀ tọ̀. sẹ́yìn bọ́bọ́ ẹjọ́ ń pọ̀ o ọ̀gbẹ́ni tí wọ́n bá kọ́ àwọn máa pa ẹ̀ o bó bá kúkú bọ̀ wá kúkú ọwọ́ o. ọ̀lẹ̀ máa wó ẹ mọ́ra ọ̀nà máa dún ẹ 100. màá wá jẹ́ kí gbogbo yín mọ̀ wípé ikú ti wọlé tọ̀ yín wá. mi ò fẹ́ kẹ́ kúkú kọ̀ọ̀kan ni ẹ wá ń sáré ikú. ó yá ẹ dàbọ̀ wọlé lẹ̀. àwọn ẹgbẹ́ ní ajó. no don't leave olùjẹ́ kó fẹ́ ṣe alálejò ni ẹ̀ ẹjọ́ jẹ́ fẹ́ ṣayé fún wa ní ajó. ẹ̀jẹ̀ àdáwájòkó yẹn ẹ̀jẹ̀ ló ṣe ká wá fún wa. àwọn tó ti ṣe àdáwájòkó yẹn ló wá fún. wọ́n ṣe wà kí wọ́n tún bẹ́ẹ̀ tí wọ́n á ní kí wọ́n bá wọn. àdújókòó sí àdúgbò. àdújókòó yà ṣe àánú àwọn òbí ń wá ṣe mí nítorí pé ẹ ní kú òbí láàyè mo fi ń dá yín lójú pé lénìí lẹ máa jẹlẹ. jìnnìjìnnì wọlé dé o pẹ̀lú wọlé dé o. ta ni wọ. ó máa gbìyànjú o. láti wo síbo. gbogbo ṣe ṣe àwọn ọmọ mi. ó yẹ jíjẹ. ogún ọdún kìí ṣe fi sáré ẹkú wájú ló máa ń kí àtàpàkò ó pàdé mi Zara lẹ́nu ó pàdé ikú o ó pàdé mi Zara kílà lẹ́nu ó pàdé àrùn wòkè kó owó lẹ̀ lónìí ní ọjọ́ kú rẹ̀. wọ́n náà máa ta Zara ta ló gún wọn fún ẹ tó níta lóṣòro ta ló rú ẹ lágbára ó máa gbójú gbóyà o wá ká èmi Alhaji Gold mọ́nú ilé o gbọ́dọ̀ mi ni àbí tó o bá tẹ̀ mọ́ mi ṣé o gbọ́dọ̀ mi nǹkan tí adìẹ fi ń ṣu tí kì í tọ̀ wàá jẹ kó lè sórí gbogbo àwọn tó pè lọ́mọ ẹ̀ kò sí kankan ní tó máa kúrò ń bí láì. ẹjọ́ yìí pọ̀ sára ajá pàpẹ́ ìdánidàyè. àyẹ̀wò àwọn àkóso ayé lọ. ẹ bu ẹfi sílẹ̀ n tó fi pariwo wọn wà
ó yà kúlẹ̀ síbẹ̀. jìnnìjìnnì wọlé dé o bẹ̀rù wọlé dé o. Zara ho, Zara hey, Zara ho, Zara hey, Zara ho, Zara hey, Zara ho, Zara hey. Tanfori bẹ́ẹ̀. Oh, okay. Sorry, excuse me. Oh. Yeah. Hello, ọ̀rẹ́. Báwo ni? Ìwọ ni mò ń dúró de látàárọ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló rí? Are you kidding me? Alhaji Gold kú. Nígbà wo nìyẹn? Okay, mò ń bọ̀. Níbo nìyẹn? So you called me now? Who be that? Lọ́lọ́wọ́ bá so, ó yẹ ká ṣe sọ́rí. Lọ́lọ́sì bá so, ó yẹ ká gbà lẹ́nu. Bá lọ́lọ́sì oníṣẹ̀kúrẹ́ olóúnjẹ ìyáálé. Mo bọ̀ ẹni sùn. tó bá bí baba ńlá kú baba rere jáde níta wọ́n á jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ lónìí ló máa láyé mọ́. níbikíbi tó bá wà máa jẹ́ kó mọ̀ wípé èsì ṣòkèrè rẹ̀ bàbá ẹ̀ láyéláyé bẹ́ẹ̀ ni kò sí bó ṣe máa burú fún òkú ọ̀run tó máa ní kára yìí wá gbóhùn. èmi big sam lónìí ló máa ráyé mọ́ àwọn baba ńlá kú baba rere wọn ò bí wọn rè mú pàwọ́dànù mélòó lára wọn máa jẹ́ kó mọ̀ wípé àyíká odò kì í podó bẹ́ẹ̀ ni àyíká ọ̀nà kì í pọlọ bá a bá yóò títí a máa jọ ọrùn ẹ̀ síbì kan ni. jìnnìjìnnì wọlé dé o bẹ̀rù wọlé dé o. ìwẹ̀lẹ̀kẹ̀ jábì. Zara ho, Zara hey, Zara hey, Zara ho, Zara hey, Zara ho, Zara hey. Tanfori bẹ́ẹ̀. bàbá àtẹ̀tù fi wọlé òtẹ́ ẹ̀rí wa kò ti kọjá ayé ọ̀hún ló wà bí àwù gédé mẹ́ta fi wọlé o wọ́n pa wọlé olórí burúkú ni ẹ o ó ti jẹ kán yóò ilé tó ń káwọ́ sórí ayé ò ti bà tó ṣe máa bàjẹ́ ni. ó tẹ ẹ̀yà wà ó ìsara kílà ikú tó ń parí lóòjọ́ àlejò tó ń jọ nílé lọ tó wá wá kí ẹ kò sórí dùdù orí ìbànújẹ́ ló máa kọ nínú ilé tó bá ti lọ kíyàn bàtọ̀ fọ̀ ló máa ń bọ́ sẹ́yìn ọlọ́run wọn òun ló wọlé wá kí ẹ yìí kò wá rí ó ṣàlejò gbàlẹ́nu. ó yà rẹ̀ gan o. mo dẹ̀ sọ ọ́ mi ì dẹ̀ kí n gbé nǹkan kékeré báyìí tẹ́lẹ̀ o ọlọ́run kan lálábà tí màmá rẹ̀ rọ̀bù máa ń bù kí ló sùn ní débi lédè torí ọlọ́run. ìyá kí ló sùn ní sọmọ ilé mi. ìyàwó máa yẹ ìta lé ní báyìí sí ó ti gbé orí di sàùtì ó bẹ́ẹ̀ ni. ẹjọ́. Alhaji Iron Mark àbí kí ló ń pè orúkọ yìí. Iron Mark ni. tó o bá mọ ẹni o ṣàgbóhùn erin. mo gbọ́. èmi Zara kílà ló wọlé tó ẹ lónìí o. èmi padà bá mi báyìí. owó tó wà nílé nǹkan. ìyá mi ọlọ́run ṣe owó yẹn bí mo ṣe gbà báyìí lé ní báyìí mo gbé lọ sí báǹkì ní owó yẹn pọ̀ tó owó tí mo lè gbé wálé lọ. mi ì lè gbàdúrà yẹn wálé. ẹgbẹ́ mi dákẹ́jà owó wo lẹ gbé lọ sí báǹkì ẹ̀yin tèmi
Ó wà ní wardrobe ẹja lọ. Ọ̀rẹ́ rẹ̀ tó bá parọ́ kí ló máa ṣe? Ó máa jà ní. Ayọ̀ máa ọ̀rẹ́ mi ẹ̀ o lè ní ẹ̀dá. O tún ní ìwà ayọ̀ tó parọ́ fún wa. Ṣé ọ̀pọ̀ wáyọ̀ tó bá bẹ̀ ní àlejò ni? Ó wọ̀ ọ̀dà ẹ̀mí ìparọ́. Ó yàtọ̀ sí kó gba àlejò Jésù àtàná bí. Gbàlejò òkú yìí náà. Ikú ló wá kí ẹ. Àṣàrà ìlú wọlé. Fún mi láti jà. Àlejò àṣàrà ìlú ló gbà yẹn. Ẹni jíìrì tí wọ́n ti mọ̀ tó pa ọ́ bí wà. Gbogbo class. Mo kọ́ mi lọ́nà ìlú. Má jẹ́ ká má mú fún ọ̀dọ̀ náà kúrò ẹlọ́run. Bá ti pa ó díẹ̀ báyìí ní gbogbo olóṣèlú gbọ́dọ̀ gbádùn máa wà lórí. Àìyọ́ náà sọ̀rọ̀ wọn náà tó ń kọ́ bá iṣẹ́ dédé. Ìjọba náà sì ń gbà. Ṣé irú sáìwò ti gbé wọlé? Wọ́n ṣáàjọ wà mọ́ ni ilé ò lè fi gbé dé yìí. Kò jẹ́ pé àjọ wà. Àbáyé àkọ́jú bóyá sọ ẹ̀ ọ̀gá yẹn gan làwọn ní ìdá àwọn ìbáyìí wá ṣe é lóńtọ́ o. Ẹ̀jẹ̀ púpọ̀ létí yín kó máa dún nísàlẹ̀ ọkọ̀ yín. Ẹ kò ká yín jáde ká máa lọ. Ká Kẹ́hìndé wá bì. Kí ló tó mú Kẹ́hìndé wá ló sọ fún mi? Ó gan ó fónúgan. Ó jọ Kẹ́hìndé mi àdúrà pé bóyá sọ ẹ̀ òótọ́ ni. Ẹ̀ẹ́dọ́gbọ́n kan ló ń sọ. Ṣé èmi jẹ́ Kẹ́hìndé àbọ̀ oúnjẹ táyé tèmi? Inú street láti pàdé ara wa náà. Ẹ̀gbọ́n ẹ̀yà kó wọ́n yẹ yín gan. Ṣé àwọn ọ̀rọ̀ tó ti ní sáìtì? Òun náà ní fẹ́ bẹ̀rẹ̀. Ṣé street kan wà jẹ́ bẹ̀rẹ̀ yín máa ń gbé ẹ̀yìn báyìí? Your blood is gonna dry. Smally. Lẹ́nu ilé mi Zara kí náà ló ti pariwo báyìí? Mighty. Ó tún mú lọ́wọ́ yìí. Ṣé bẹ́ẹ̀ bí Ghana Must Go gbowó lọ ń bí ni? Ẹ wá Yàlájé, àwọn òpè Ghana Must Go wá o, ayé òpè Ghana Must Go gbowó lọ mọ́ o. Àwọn nídìí kó dún kankan, àdìgẹ́tì láti yẹ kó dún náà, alájà rẹ̀ ní ti náà. Ṣé kò yẹ Smally kó fọkàn balẹ̀ máa rà láti? Wàhálà yóò ti pẹ́ jù náà, ó ti pẹ́ jù náà. Ọkàn balẹ̀ fọkàn balẹ̀. Oya nígbà mi. Kò máa rán láti jọ owó ṣe wà lábàlá. Àgbẹ̀gbà tí ó yà kó ti jà rè ló lè pe ní gàrẹ́sì bá yọba tà tiẹ̀. Ó dà kó lè kú kúrẹ̀ méjèèjì. Ẹ tó máa gàdú ayé. Àwọn wèrè. Àwọn àyíká ẹ̀kọ́ yẹn wá ń ṣiṣẹ́ kọ̀ọ̀kan. Àwọn sáà ló fún yà yín ṣáàṣì. Àti mú yà yín sọ́wọ́. Smally. Àwọn òwúwọ́ ẹ̀. Àti wọn bá ṣe pẹ̀lú àwọn ọmọdé ìdúró wọn ló wá bí o. Jìnnìjìnnì wọlé dé o, bẹ̀rù wọlé dé o. Zara, 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 bẹ̀rù wọlé dé o. Zara, 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 kàn forí bẹ́ẹ̀ kí n tó bínú kí n tó kálá jẹ́ parẹ́. My name is Zara, I am Zara, 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 Zara kìlọ̀. Kàn forí bẹ́ẹ̀ mọ́. Zara forí bẹ́ẹ̀. Zara kìlọ̀. Talamana tó lè gbé náà wojú ẹkùn láyé o. Mọ̀nìtà wà lọ́mọ náà tí yóò fi inú fi dọ̀jọ́ ṣẹ́ o. Ọmọ yẹn rí ẹ òkò ń bọ̀. Nbẹ́ ni ọkọ̀ bá gbàkọ̀ ló máa bá wọn mú nọ́mbà o. Zara ẹ̀yà ògùn lọ́dọ̀ tí Zara bá ń bọ̀ o. Kàn forí bẹ́ẹ̀. Ó ṣe falafolo. Kí n tó bínú kí n tó kálá jẹ́ parẹ́. Bóra bí so. Zara, I am Zara, 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 Zara kìlọ̀. Kàn forí bẹ́ẹ̀ mọ́. Zara forí bẹ́ẹ̀. Zara kìlọ̀. Zara o. Zara kìlọ̀. Zara ọmọ òní àlè. Zara kìlọ̀. Zara o. Zara kìlọ̀. Zara o. Oh, damn! Ẹ̀gbọ́n mi, ẹlẹ́gbọ́n mi. Surprise. Wow. Listen. Are you serious? Wow!
Mommy, seriously, you're coming home? Oh, I can't wait to see you. Oh, I must miss you, go. Oh no, I swear I can't just wait to see you. I will not but that to go and become Billy. Emma, on got somewhere. While I want to put you, won't give me free movement. Torí mo lè great láti rí. Ó ṣe máa lè chill out, máa lè jáde. Èmi nìkan mo wà bored like seriously. Ẹ̀gbọ́n mi, ẹ má worry. Next weekend, máa pick in the airport. Trust me now. My dish go go get African food. My dish for you. Okay, brother. You know I love you. I love you so much. Can't wait to see you. Love you. Okay. All right. I'm so sorry to disturb you right now. Okay. I just want to ask, do you know that guy that just left here, that short guy? No, I don't know him. That short guy that just left, you don't know him? Alhaji Baba. Ṣùgbọ́n mo ní kéré kan tó mú sí káńsì láti bí. Tó jáde sí. Ìjàwá ìjọ òsì always guiding. Smọ́lí lẹ̀ dárúkọ yẹn, anáwó bí ẹni tẹ owó. Smọ́lí ó kéré lójú, ó dàgbà síkùn. Àgbàlá mọ̀lẹ́ sọ ẹ̀rọ ọ̀rùn mi ni. Iṣẹ́ Smọ́lí ni ó yè. Bó ṣe wọlé bó ṣe jáde àlá. Nísòro. Gbé kí ní ẹ̀ sílẹ̀ wà tó lọ. Bàbá aláìlá lẹ bèrè yẹn. Èèyàn tí a tó pẹ́rù fáwọn ẹ̀rí. Ó pọ̀ Smọ́lí. Àwọn akẹ́kẹ́ fún wọn lówó yìí. The reason why tí àṣẹlẹ̀ ló complain ni pé love èmi gangan la máa celebrate nǹkan tó pè ní love lágbàáyé so tí ẹ̀yin bá ti gé eléyìí gé everybody gé àmàjọ máa gé ni. gé kí n gé náà pè yẹn. àyẹ̀wò máa ń pè ní kọ̀sẹ̀kọ̀sẹ̀. Banado. ohun gbogbo náà pè ní gé kí n gé oṣù ọba. bá lọ gbé jù mí lọ. dàpọ̀ lọ kó dáìsì wà ká wá tàyẹ̀ tẹ̀. yàrá yẹ bó ṣe jẹun mi lánàá tó lọ fi gbóyó sóní yẹn. a ṣe ni wọ. àṣìlá wa fẹ. gé Banado. oṣù ọba. bá lọ gbé jù mí lọ. Filẹ̀ Zara èèyàn pátákó ìjọba mo ká sókè o 100. ó yá Zara. mi ò gara o etí ọmọ ọlọ́run ó gbọ́ lẹ́yìn ìyáláyà ló tún kàn má mi ò gara o àdìmẹ́ ló yà o. ẹ̀yin guys ṣe rí operation tá à ń lọ fún lọ́la mo fẹ́ kẹ́ wà tàláàtì mo fẹ́ kẹ́ gbẹ́radì torí pé ọjọ́ yé mi pé ọjọ́ máa pọ̀ nbẹ̀. wọ́n pọ̀ gọ́rùn-ún àwọn olè fọ́ fún wọn. ọmọ ọba òkú ìyá wọn ni. àwọn náà wá sí i. iná ni mí mi ò mọ jẹ́ nítorí à. 100 àti wẹ̀rẹ̀. red dog nǹkan. màmá mo rẹ̀ lẹ́ ránṣẹ́ ni ẹni kò lọ gba lẹ́bù yẹn wá. ẹ máa ṣe fàájì yín lọ. tẹ́ ẹ bá gbọ́ pé ọ̀dọ̀ kì í ti ṣàgbére lọ́wọ́. ọ̀dọ̀ kì í ti ṣàgbére lọ́wọ́. má sọ fún yàrá yẹn. ṣe máa sọ fún ìwọ náà bẹ́ẹ̀. ẹ̀yin ọ̀gá
Àlàyé. Ẹ má bínú pé a wá síbí láti wá disturb yín lábẹ́tẹ̀ yín. Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn gangan náà ń pè ní small. Kí ló dé. Bàbá Àlàyé nìyẹn. Ẹyẹ méjì ò kì í já àṣà. Anyway, orúkọ mi ni Detective Raji Shakirudin. Olúwa mi mo tọ̀ fẹ́ kó fẹ́ pinnu ẹ̀ ní Rájí Fásọlá ni mo máa rò pé gómìnà wa lè kó gbà kan rè. A ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ẹ̀ kí ló dé. Ṣé pẹ́ tí ń gbórúkọ yẹn ti pẹ́ tí máa gbọ́? Anyway, a kàn ní àwọn ọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ kan láti bá ẹ sọ. Ẹ máa sọ. No, kò ń ṣe bí. Èmi. Ẹ wá Àlàyé kí ló dé eléyìí ò lọ bí kan o ẹ̀wà ìkólè kó ń gbé kó kú bí kan eléyìí ò tẹ̀lé yìí lọ bí kan olúwa tèmi ò lọ. Má fọ ló fọ. Bọ̀ wàhálà kan wá wà o. Níbo? Ìgbé òní fà kíkàrà wọn máa tẹ̀lé. Ta ni Mr. Ìgbín, ta ni Mr. Ìkarahun? Èmi ni ìgbín òun. Ìkarahun lèmi olúwa mi ò parọ́ ó lè gbé èmi ní ìkarahun. Ìyẹn ń ṣe problem ẹ lè tẹ̀lé wọn. Àlàyé bọ̀ Àlàyé bọ́dà ṣé mo follow them ni. No follow. Síwájú gbà ẹ̀ mo follow them. Àyù tó kà mọ́. Ẹ síwájú. Àwa máa dílé mú kò sọ̀rọ̀. Kò gbọ́ kẹ̀ kékeré bí ń tin. Àwa máa dé láyọ̀. Máa bọ̀ wá bá àbá yìí ṣeré bí kéré. Àwọn ti kọjá ìyàwó òbí fọ́mọ́jọ́ ẹ bá tó jẹ káàbọ̀ ọwọ́ ẹ̀jẹ̀ ká ṣe é fún yín. Smally. Bọ́lá kọjá bá mi nílé. Ẹgbẹ́ mi ò rà kẹjọ ìwọ sára ìwọ jẹ́jú tèmi ó dà kó mọ̀ mi ṣá ọjọ́ Àlàyé tẹ̀fọ́ àwọn èèyàn ó yà wèrè gan o ó lè bẹ̀rẹ̀ píọ̀n ní sísìsìsì. Zara ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lóhùn. Zara. Smally. Èmi Zara kí làwọn fẹ́ gbà bọ̀dẹ̀ fún. Hello. Báwo ni? Mo ti wá bí joint tí wà tí àwọn tí mo máa ń jókòó sí yẹn wọ́n dà ń bẹ̀ báyìí. Okay. Big bro for life. High five. Wà kí ló ń jẹ tó bá wẹ̀ ló ń gbogbo ẹ̀kẹ́ ló ń fẹ́. Oúnjẹ náà ni ẹ̀gbọ́n mi jàre mo ti mí sí yín jàre kí ló tẹ̀ ṣe wálé. Wo má jẹ́ kí n wálé jàre lé ẹlẹ́ for now mo ṣáà rí mi pé wọ́n ní mi bá sọ̀rọ̀. Àyẹn kò dàbí jàre ẹ̀gbọ́n mi bá ti wálé mo ti mí sí yín gan-an. Àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní ikú tó ń gba ojúgbà ẹ̀yìn òwe náà ló ń pa fún ni. Àwọn tó bá dáàdì mi mọ̀ bí ó ṣe wà my trail so coming home might be dangerous for me so that's keep me wálé for now. The most important thing whenever you need to talk to me you can access me. Ìdè ní ìdòwò mọ̀ ṣe sí ẹ ti wà ókè má jẹ́ kí n wálé for now. Ẹ̀gbọ́n mi kò dàbí jàre mo fẹ́ kẹ́ wálé ni kò dàbí. Gbogbo yín fresh àwọn bọ̀bọ̀ kọ́. Ẹ̀gbọ́n mi kò ẹ̀gbọ́n ò lẹ́ fún mi. At this your age àwọn bọ̀bọ̀ kò tí ma ṣe àfà. Rárá wo ṣe wọ́n sọ wọ́n ṣe kankan. wọ́n ṣe ayé ayé. Àbúrò mi mo ti ní ìṣẹ́ gan. Ẹ̀gbọ́n mi gbà wó wá ní wedding yìí. Honestly Ojana
Mo lọ sọ́dọ̀ girlfriend mi gan ní báyìí. Really? Are you doing anything? Are you free? Of course, I'm free. Jẹ́ ká jọ ṣeré tọ́jú ẹ̀. Wá tẹ lọ fi yẹn mi tẹ. Kò sí wàhálà. Gẹ́gẹ́ bó ṣe rí nìyẹn o. Ìgbédi lọ, ó fi gàgà ó lẹ̀ sáyé. Ìgbúrò ohun àrèmábọ̀. Smally. Èèyàn kan ṣoṣo tí gbogbo èèyàn pè ní 1 million people. Smally. Èèyàn kan ṣoṣo tí gbogbo èèyàn pè ní 1 million people. Ó dùn mí ó ká mi lára bàbá. Ẹni tó ń bọ́ mi. Àmọ́ o, ẹni pápá gúrúngún kì í kádùn, ẹni pápá lòmùdò kì í kádùn. Bẹ́ẹ̀ni, Mighty. Ìwọ ọmọ tó ń pè ní Sárákìlà ẹ, èmi. Mighty. Ṣé tún fi wáyẹ̀ lọ ní báyìí? Wá ẹlẹ̀ a lè máa wò báyìí o, bí àgbọ̀ pa àsábìlẹ̀ mọ́mí ẹ̀ kó lọ máa ta òdùkún o. Ọ̀rọ̀ tí wọ́n máa tún sọ ilé. Well, ìṣúwalẹ̀ mi wà lábẹ́ tẹ́ǹtẹ̀ mi. Jìnnìjìnnì wọlé dé o, pẹ̀lú wọlé dé o. Zara, 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 Zara. Bíbá ni àbí ilé ìyàwó yín. No, my babe, get this place. Kẹ́yìn ló ní bíbá yà bí ó ti ra bíbá ẹ̀kú tó di kó dé láti Amẹ́ríkà. No, òun ló ní ẹ̀ ní. Of course, òun ló ní nínú. Ọdún ẹ̀rí náà. Ó yẹ kó ti jáde, jẹ́ kí n jókòó dáadáa nílé rẹ̀ ìyàwó. Àwọn ìkẹ́lẹ́ ló pẹ́ yín. Àbẹ́ ẹ̀gbọ́n mi. Hey baby. Kí ni? Ọlọ́run ní jẹ́. Ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi, kí lẹ fẹ́ fi lè ṣe? Ẹ tó padà dì màlélẹ̀. Ẹjọ́ ìbọ̀ sára já kọ́pẹ́ dáàbìdàlè. Àyẹ̀wò ọ̀rẹ́ àbúrò ayé lọ. Ẹ wo ẹ̀fí sílẹ̀. N tó fi pariwo wọn wà. Ó lákúlẹ̀ sílẹ̀. Zara, 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 kàn forí bẹ́ẹ̀. Kí n tó bínú, kí n tó kálá jẹ́ parẹ́. Ẹni tó padà di wà lélẹ̀. Wo bí ẹ ọdún síbi ó ti ẹ̀dá bẹ́ẹ̀. Olórí burúkú tó bá yẹ mi jẹ́rìí. Excuse me, what's going on? Please, what's going on? What's going on, please? I need to know what's going on. Fi ẹ sókun. mọ́nà lọ ẹ wò ẹ má bínú ẹ dákun ẹ jẹ́ kí n ẹ wò mò ń bọ̀. No problem. ẹ má bọ̀ tí ń jẹ gbọ́ ẹ má bọ̀ tó lóru. ẹ wò
sábà pé London lẹ́yìn ti wá kò sì ṣèèṣì nínú mọ́tò mo ti sọ fún yín tẹ́lẹ̀ ìgbà tá a ti ń bọ̀ kó orun má bàa pa yín sínú ilé. èpo yìí síbẹ̀ yìí náà ní bá a ti jọ́ pọ̀ ní ẹ̀sìn pé àdúrà eré tí kò ń sá lọ́wọ́ ń sá àdúrà ẹ̀jẹ̀ lọ́wọ́. ẹni pé rí mi sí everything mo bá yín rà ṣé láti 8 years tí mo ti lọ tí mo travel mo á máa bọ̀ mí ìdẹ́rẹ́ nǹkan wá. ọ̀nà wà nílé wow I can't wait to see them láti 8 years mo ti travel. Okay ẹ máa rí mi sí street mo wà ẹ má wá ẹ máa rí mi nísìn gbogbo ẹ mo ti bá wọn rà bọ̀ everything àti gold time yẹn náà mi tí mo sọ pé wọ́n mi yẹn everything. mo kọ́ gbogbo ẹ̀ wá lé lẹ́sẹ̀ Ọlọ́run ṣàánú wa ni o. ọlọ́mọ náà ṣọ́nà wà lé kó jẹ́. wo bonnet boot mọ́tò bàjẹ́ no ọwọ́ mi láti 8 years ọdún mẹ́jọ gbogbo wọn ti mọ̀ sí dẹ́kun ìjọba mi lẹ́ ọlẹ́. wọ́n ṣé wọ́n ti lójú mi ọjọ́ orúkọ yìí mi tẹ̀lé mi o. Baby. Everybody hands up. Down, I say hands up. For the last, this one is the shit. onílé yìí o 2 seconds ló kù ó ṣe wọ́n rán mi sí yín ó ṣe 21 years kí láti máa ṣe ayé yìí sí o kò yé mi Allahu Akbar kí láti máa ṣe ayé yìí sí o kò yé mi Allahu Akbar ó ṣe. Rọra ní láyé Zara ò sí rọra mọ̀ nílẹ̀ rọra nílẹ̀ yọ̀ rọra ṣe láyé ìwọ lòlò ní ọ̀la ńkọ́. gbẹ́fù lọ́lọ́ gbé fáwọn yẹn ìfà inú bí mi báwo nìyá ṣàlí ṣe máa po tíì tó pọ̀ tó báyìí kò dẹ̀ fi búrẹ́dì tí ìfà òun rán náà mo gbọ́dọ̀ pé tìjẹ́ àjọmọ̀jẹ́ ni ó pọ̀ jù mo máa tún pé inú fẹ́ mi àjọmọ̀jẹ́ ó ti pọ̀ jù yes
àjọ máa mú tíì ni rọ náà ẹ ló sisi mi seconds sisi mi má sá fún mi mo ń pè ọ́ ṣe báyìí irú ẹ̀ mẹ́fà ni mo fẹ́ sí United States of America kí ló ṣe gbọ́ mi bí Ọlọ́run ṣe dá ìkó lọ Síónì padà Ọlọ́run lè dá ìkó lọ ẹ padà in fact ó tiẹ̀ máa dá padà ní àmọ́ lágídí 21 years imprisonment ó rù lórí ẹ̀ gbọ́ mi gbójú mi lórí ẹ̀ mo já ẹ sí nìyẹn ṣùgbọ́n 21 years imprisonment ó rù lórí ẹ̀. kó lọ kọ. ìyá ṣàlìtẹ̀ sí pẹ̀ mí gan ní ìní time. ẹ̀lẹ́ mo ti bọ̀ mi ò lè jẹ oúnjẹ yẹn mọ́ wọ́n ti múnú bí mi. kí la ti bá sáyé yìí sí o kò lè rí ọlọ́wọ́ pẹ̀lú. ìyẹn ní ìdókòwò ohun tó kó má jáde. kò tó torí kí ni ṣé ẹ̀rù bóyá parí lè ka mi àbí ẹ̀rù bí olè mú mi nù mo kàn mọ́mọ́ láti fira mi sílẹ̀ fún mi láti mú mi ni ṣùgbọ́n ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò lọ. láì mọ̀ pé Ọlọ́run àpàdà dá ìpínlẹ̀ rẹ̀ padà. bí màá pàdé ọmọkùnrin tá fẹ́ ṣe ìgbéyàwó fún mi ní àárín ọ̀sẹ̀ méjì tí màá padà sí ìlú èyìnbó tí mo ti wá àṣé tí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀ ìwọ náà ti rí títí tí àlọ́ bá lọ àbọ̀ àbọ̀ anyway èmi ní ẹjọ́ kankan bá ẹ̀rù èmi ò kí ṣe adájọ́ tó bá dé iwájú adájọ́ ẹjọ́ tó tọ́ tó yẹ wá dá àmọ́ kọ̀ọ̀kan tó dá mi lójú gbàgbàgbà ni pé ẹlẹ́ṣẹ̀ kan pé yóò rí ọ̀pọ̀ láì jìnnà àwọn ilé náà wọ́n gbogbo ìrọ̀lẹ́ mọ́ wọ́n á ti ara tiẹ̀ wọ́n á fi kẹ́kọ̀ọ́ pé kò ń ṣe gbogbo nǹkan tó bá ṣe lọ́sẹ̀gbà ló máa ń gba ẹ̀san láti ọwọ́ ara rẹ̀ Ọlọ́run bá nìkan bẹ̀rẹ̀ sí. Zara ò sí rọra mọ̀ nílé rọra rí ilẹ̀ yọ̀ wò. Rárá ṣe láyé o, ìwọ lòlò ní ọ̀la ń kọ́, ìnáre ọ̀la ń kọ́ o. Ìgbẹ̀yìn nínú olókùn àdá, nínú olókùn àdá, bọ́rọ̀ bá lọ bọ̀ ń bọ̀ lọ́jọ́ kan.